afternoon, sir. Good afternoon, mommy, grandma, everybody, and grandpa. Momu Clement wa, Molamide mi. Momu wa fún wọn yín pé ó fẹ́ fẹ́ mi. Ìfẹ́ mi olówó orí mi ó wá láti mo mú wá láti wá mọ ẹ̀yin òbí mi àti families, so ó wá láti Abẹ́òkúta, Ake town, yes, so family wọn nice. Dáàmù tí mo lọ kí wọ́n yọ̀ mọ́ mi, fine man ni mú mi as daughter. In fact, last born ló ń pè mí. Then mommy náà yọ̀ mọ́ mi. Big mommy yọ̀ mọ́ mi. Mommy Ore, mommy Emmanuela, mommy Gboye, mommy everybody wọ́n yọ̀ mọ́ mi. Even àwọn ọmọ wọn Israel àti Òkìkí àti everybody wọ́n yọ̀ mọ́ mi gan. So that's all. On our wedding day, our wishing them all, our fun, our car, is around, never say go back. Only precious, now you are the marry. I am ready to go with the glory. I will be, now you are the marry. I Too respectful. So, Yoruba family, I brought Mumu, olólùfẹ́ mi, ayọ̀fẹ́ mi, òdòdó mi, arẹwà, àbíkèjì, seventh born. Mo wá síwájú mi. So, ọmọ tó dà ní. Báwo ẹ̀yin náà ti ń rí like inú ọgbà àgbà tó fi máa ń wá sọ́dọ̀ yín kẹ́kẹ́ ẹ̀yin náà rí pé ọmọ tó dà ní. So she's good, she's clever, ọmọ lẹ́sìn. Tó bá rí ìtọ́ ìyá ọmọ ọmọ lẹ́sìn. Ó wá láti ìlú Ogun State, Ìjẹ̀bú Ifẹ̀. So, praise the Lord. Ẹ máa sọ pé bàbá ọkọ máa ń kọrin jù, ìdílé rere lọmọ ń lọ o. Àbí ṣe bá àwọn ẹ̀gbọ́n obìnrin ẹbí kéèké bínẹ́sì fún ìlú wa. Ìnáwó àtúkọrin kan fún yín ní ìsinmi o. Ẹbí mi lẹ́kan sí. Ẹbí mi lẹ́kan sí òwe. Gbogbo ẹbí ẹ bá mi yọ̀. Ẹbí mi lẹ́kan. Ọmọ àlè kan. Ọmọ àlè kan. Gbogbo ẹbí ẹ bá wa yọ̀. Ọmọ àlè kan. Bàbá gbogbo orúkọ mi ló tẹ̀ ń jẹ́ nítorí ló jẹ́ last born mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ precious tó wá di Ọlámídé di second to the last. Ọlámídé precious. So ní Clement Ọlámídé ọmọ Olúṣọlá lọ́dọ̀ọ́lá èmi ni bàbá ẹ̀. Ọlọ́run fún mi náà ní ó dàbẹ̀ ní pé nìkan ìjẹ́jọgbọ́n ọlọ́dọ̀ bí ẹ̀gbọ́n pàápàá nígbà ìlú pàtí máa ṣe pàápàá. Ó wá tún jẹ́ àbígbẹ̀ ilé tẹ́lẹ̀ ètò kọ́nà àbígbẹ̀ ni èmi ní bàbá ẹ̀. Èmi náà jẹ́ wà láti ìlú Abẹ́òkúta nílùú Ẹ̀gbá Aláké. Bí mo ṣe jẹ́ ọmọ ọba náà lájọ́bọ̀ onígbàgbọ́ ní Ẹ̀gbá Aláké. Ẹni tó bá máa Abẹ́òkúta dáadáa ilé mi òṣòro mọ̀. Ẹ bá ti dé ní Gẹ́gẹ́rẹ́ street nísàlẹ̀ Aké lẹ́yìn táyà house wọ́n máa ń pè ní onímọ̀lẹ̀ onímọ̀gbórífà ògbórí ẹ̀fọ́ ògbórí bàbá ṣe kíní kan lórí ọmọ ẹ má jẹ́ sọ ní èmi ní bàbá rẹ̀. Orúkọ Jésù á dá fún ìdílé yìí á dá fún méjì ní máa kábà tún sí lúrú pressure sí kó tó di December á tún máa wá mú Jésù ní wa wá. Orúkọ mi ni Adésànyà Olúwaṣẹ́gun Samuel
ọmọ Sàlámì. Bàbá ìyàwó, so with my birthday family. Family that are here. Èmi ni ìyá ìyàwó. Èmi ni ìyá ìyàwó. Mo ní Precious. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹbí ọkọ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi. Àwọn ará church, àwọn ará everybody. Ẹ ṣé o, ìkọ́lé la máa bára wa ṣe o. Èyí fún àtinú mi dùn, mo really appreciate. Ẹ ṣé gan-an. Ẹ ṣé o. Bọ́dì tó mọ bí omi ṣe wọnú àgbọn. Clement àti Precious, àṣírí yín kò ní tún fún aráyé rí. Ọsàn wà ń bẹ̀, nǹkan aládùn ni ọsàn. Níbi tí ọsàn dẹ̀ wà báyìí, òun ni ọmọ aráyé máa ti ń lọ ṣe kí ni lọ́ máa ti ń lọ láti lọ ká. Nítorí náà Precious àti Clement ọmọ aráyé wọn fẹ́ràn yín. Ibikíbi tẹ́ ẹ bá lọ ẹ máa rójú rere Ọlọ́run. Ó yẹ sáré bá wa ṣeré abẹ́ igi òróǹbó. Wọ́n ní inú wa dùn, ara wa yá lábẹ́ igi òróǹbó. Òróǹbó lábẹ́ igi òróǹbó. Ẹni bó ṣe smile. Ibẹ̀ lábẹ́ ṣeré wa. Tinú wa dùn, tara wa yá lábẹ́ igi òróǹbó. Mo tún rí sweet níbẹ̀, mo rí biscuit, mọ́mí òyòyò, dádì òyòyò, àwọn ọmọ ológun, àwọn ọmọ aláyọ̀, àwọn ọmọ olóríire. Tẹ́lẹ̀dùmarè á pèsè fún yín, tẹ́ máa ṣe ìyá káàbọ̀, bàbá káàbọ̀, wọn kú ilé fún Ọlọ́run á pèsè fún yín. Mo tún rí àwọn ọtí ẹlẹ́rìndòdò níbẹ̀, lórúkọ Jésù ọkàn yín á balẹ̀. Mo tún rí pineapple níbẹ̀, òyìnbó, ẹ̀rín, orí ìdíjókòó ó tún ládé lórí. Precious wá rí ìdíjókòó nílé ọkọ. Adé orí ẹ̀ ò ní ṣí náà. Jésù Olúwa wa. Àmín Jésù. A máa ṣayọ̀ máa yọ̀. A máa ṣayọ̀ mọ́lá máa ṣàmúfẹ́. Máa rè ṣẹ́ láì ṣẹ́ tán. Clement, kí ló wá ṣe níbí lọ́jọ́ tòní? First of all, I'm not going to Friday, so I'm so sorry for that. I want to wish everyone. Then, mo wá síbí láti wá mú àwọn ẹbí mi wá sí wá mọ àwọn ẹbí Arẹwà tó mú mi láti ṣe orúkọ jẹ́ Precious ọmọ Adésanya. Ṣé rí Precious yẹn ni orúkọ ẹ̀ kọ́ lásán gan-an ó sì kọ́ máa gbogbo ẹ̀ orúkọ ẹ̀ lásán ní kọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀. Èmẹ̀jú fowó ra o, ẹ̀wà ọmọ ìṣàgá ọmọ ṣàgá olóhùn. Bíbí rẹ̀ èmẹ̀jú fowó ra o, ẹ̀wà ọmọ ìṣàgá o. Wọ́n bí wọ́n ní ṣàgá o, wọ́n bí wọ́n ní ṣàgá o. Ẹ̀wọ̀n fọ́ lọ́wọ́ pa, ẹ̀wà ọmọ ṣàgá o.
in Nigeria. Ṣé Peter Ake nílùú Bẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìdílé mi gangan ni. Ẹ má rò pé bóyá mo sọ̀kẹ̀lẹ̀ mọ̀ wọ́n gbogbo ẹ̀ ló ń bá tèmi. Ẹ̀gbá àlà tó bá mọ̀ ọmọ mi lọ gbé kankan wá wá gbọ́ kan sí. Ó nílùú lùlù fún dábì. Ẹ̀gbá àlà pé ìgbàgbọ́ ti bẹ̀rù. Àwa ẹ̀gbá ló